respect. àwọn onírú wàláì tàlá bí láti ẹ̀mí yóò go lẹ́yìn tí mo kọ́ mẹ́ẹ̀ I'm ready for all wo yóò tẹ́ mọ́tò kò sẹ́ni tí ready fún wàláì tàlá bí láti Labib fitina ni mi mo láìkì wàhálà gan tí ẹ bá sọ pé bàbá wàhálà máa dó tì ní lọ́rùn ni wàhálà kì í sú èmi hobby mi ni wàhálà Ọlọ́run bá ń gbọ́ tí wọ́n bá ń tọ́jú òun fẹ́ fa wàhálà I will stand with him hobby mi ni tí ibùdó mi tí màá ní wàhálà fa ara mi ẹ balẹ̀ mo láìkì ẹ gan nítorí káàtì ń dàgbà òun ni mo fi ń but nowadays ó kàn ṣe mí ni ó ń ṣe mí ni ìfà kí n bá lẹ́nu kan tó lóun fẹ́ fa wàhálà máa jáde ìṣọ́ body light tí n bá jáde àlùkò ni kí Ọlọ́run máa yé mi jẹ body light o kùránì ni body light mo dájú bá ní pé èmi ní wá sí àbí àti pé ó dá kí ni wá sí jẹ gangan ṣé òun gẹ́gẹ́ ojúṣe mi ni ó mọ́ tó lè ṣe fún mi tí mo fi lè rí wípé ó jẹ mí yá ṣé òun ní kókó pa mí one kó mọ̀ jẹ́ kí n mọ kí ó mọ́ two kó gba Ọlọ́run kó lọ́wọ́ mi kí n mọ̀ ní Ọlọ́run mọ́ ẹni tó lọ́run bá yanjú ọ̀rọ̀ rẹ̀ sóò lè dá dúró ni ìwọ tó kọ́ kíní yẹn ẹnìkan ti mention ọ̀rọ̀ yìí rí mi ní dákọ̀ rẹ̀ ibi tí ń lọ ní kan lójú bẹ́ẹ̀ni ibi tó ń lọ ló kọ ẹ lójú o ti mention ọ̀rọ̀ yẹn rí àmọ́ àánú rẹ̀ wá ń ṣe mí mo kàn ń wú ẹ pé so kàfẹ́ sí wàhálà lásán ni because wọ́n yẹn lérú wa èmi yẹn sọ́nà ìpẹ́sìn wọ́n láwọn kí lérú wa o bá stop nǹkan tó ń ṣe yí àbáyé ẹnì kan ti sọ ọ̀rọ̀ yìí rí o bá stop ẹ gbogbo mọ̀rẹ́kà sí tí n bá ń pè mí wá tẹ́tẹ́lẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kí lékewu yóò tú ọ̀rọ̀ yìí ò ní padà dàrú gbogbo mọ̀rẹ́kà sí tí n bá ń pè mí wá tẹ́tẹ́lẹ̀ tí ó jẹ́ pé ó lọ́kàlá tù ni Ọlọ́run ò ní jẹ́ kí yóò tú tó bá kó níjọ ni ìjọ rẹ̀ ò ní tú àwọn tó bá pè mí sí wá sí ìjọ rẹ̀ ó tú àtàlátù rẹ̀ ó tú ẹgbẹ́ pè mí wá sí mọ́ bẹ́ẹ̀ni ẹ tẹ̀lé ọ̀rọ̀ àfáà yìí ẹ tẹ̀lé ọ̀rọ̀ àfáà yìí mọ̀rẹ́kà sí pè mí wá sí lọ́wọ́ láì tó lọ yìí ní sí tí mo tata sí lọ yìí wá sí tí mo gbà ó lé ní àbákò tó wọ́n ní àwọn àtàlà bí 30 something lecture so mọ iye tí wọ́n dáná jẹ kí n gba lecture 30 something ọgbà àti kìnnì kan 36 lọ́gbà 36 lecture last Ramadan yìí mọ̀rẹ́kà sí kàn sí mẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn àkàndá àwọn akọ́sẹ́ ìgbà káwọn àkàndá yẹn wà ní tó ti pé Ọlọ́run ló pè wọ́n kì í sáyé ẹni táyé bá pè kí last ní tí ń wù wọ́ láti jọ yìí òun ni kò sáwà on top káni wọ́n ló ṣe bá sí bẹ́ẹ̀ wọ́n sì ti bá kí wọ́n fún náà ní sìn ó mọ̀ kankan wí ó kàn máa rán mú lásán wàhálà kì í sú èmi hobby mi ni wàhálà Ọlọ́run bá ń gbọ́ tí wọ́n bá ń tọ́jú òun fẹ́ fa wàhálà I will stand with him hobby mi ni tí ibùdó mi tí màá ní wàhálà fa ara mi ẹ balẹ̀ mo láìkì ẹ gan nítorí káàtì ń dàgbà òun ni mo fi ń but nowadays ó kàn ṣe mí ni ìfà tí máa lẹ́nu kan tó lóun fẹ́ fa wàhálà máa jáde ìṣọ́ body light tí mo bá jáde àlùkò ni kí Ọlọ́run máa yé mi jẹ body light o kùránì ni body light máa jáde sí ọ ẹnu pẹ́ tí mo kàn fẹ́ defend òun ni pé kí wọ́n rí mi lẹ́ni tí ń gbógun ti àwọn tí èèyàn fẹ́ràn àwọn tí èèyàn like ẹnìyàn kan tí mo ṣe lánàá yẹn nìyẹn because within Americas no respect within Americas respect àwọn onírú wàláì tàlá bí láti ẹ̀mí yóò go èmi àti ayé ní nǹkan dáadáa ṣe láyé Ọlọ́run máa ń gbọ́ mo kàn mọ̀ pé Ọlọ́run kẹrin rán mi sọ́ra yẹn ní mi I don't know ń sáà kò mí lówó rí ẹbí náà mo nírú ó fún mi lówó rí ó fún mi ẹ̀kan rí Ọlọ́run kẹrin ìfẹ́ àdéhùn ni wàláì mo kàn jẹ ìyá yẹn Ọlọ́run ló mọ nítorí ẹ̀ fi nítorí ẹ̀ sí mi yẹn Ọlọ́run fi ní kó bá mi bẹ́ẹ̀ mi ò ní kankan sí wọn nínú lẹ́yìn tí mo kọ́ mẹ́ẹ̀ I'm ready for all wo yóò tẹ́ mọ́tò lọ kò sẹ́ni tí ready fún wàláì Labib fitina ni mi mo láìkì wàhálà gan tí ẹ bá sọ pé bàbá wàhálà máa dó tì ní lọ́rùn ni iná sùn dáadáa táwọn yẹn ni orun mi máa ń gùd táwọn yẹn ni mo sùn dáadáa bẹ́ẹ̀ ni àmọ́ yóò wá dùn mí pé àwa ríra àgbìjà ká lọ fèsì ọ̀tá wa àwọn ará wa fẹ́ bára wa jà ẹ lọ́wọ́ láti tòṣe mú nìyí ogun tó ń bọ̀ yóò gun àwọn ará wa ní àmọ́ bí tájọ́ ń bá sí ẹ mọ̀ jẹ́ kó gun ṣẹlẹ̀ wọ́n ń gbé jáde yára ní pé all Markaz ẹ̀yin náà wo gbogbo ẹ̀yin yẹn tẹ́ ń kàkiri ẹ̀gùn nǹkan ṣé bí ọba tó gbé kan ilé ṣe gbé lẹ́nu yẹn òun ni. ó ní any Markaz calling Labib Lagbaji for lecture again òní ní àtibọ̀tán ṣé wọ́n ló dá wọn ni ẹ̀jẹ̀ ń tẹ́jọ́ ọ̀tọ̀ sọ́lẹ̀ kan gbogbo Markaz tí ń pè ń wá sí Ọlọ́run ní tú lékè wọ́n mo sọ ní bílẹ̀ kan pé tábà kèmí Ọlọ́run ní tú lékè wọ́n Ọlọ́run ní tú jọ yín tó lẹ́ fẹ́ràn mi lẹ́fí pè mí 36 àbí 36 Ramadan last year 36 ọgbọ̀n àti mẹ́fà kò sí Markaz ẹ̀yọ̀ kan láì mẹ́ àwọn bábí onígbà wá sí so ẹjọ́ tó lọ lọ́hùn ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ntì ẹjọ́ mo fọlọ́n bẹ̀yìn tó lọ́hùn tó bá níjà bá mọ̀ dúró jà ẹjọ́ ẹ bá wọn jà tó lọ́hùn
Ṣakiru kíní kan á ṣì mí mo bẹ̀ ọ́ torí tọ́lọ́hún mo bẹ̀ ọ́ torí tọ́lọ́hún mi ò ní èrò àti ṣépè fẹ́ni kankan má jẹ́ kí n blọọkù rẹ kó n bí torí tọ́lọ́hún mo bẹ̀ ọ́ torí tọ́lọ́hún bá ṣe bí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí wọ́n ṣe bí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tá bá bí ire àwọn tá bá bí tá bá pè sákèsí kò sí ẹni náà tá bá bí ìyàn re wọ́n ìnáwó kọ́ ni pé ó kàn tó ké òun nísìnyí náà àwọn tó sọ̀rọ̀ lánàá nù ó kàn tó ké kíní kan gba ó dà pípé lọ́kọ̀ náà ètò kò jẹ kíní kan ó dà ṣé mùdírù ni mo fẹ́ bú èmi tí mo sọ̀rọ̀ ni mo sọ fún ẹ sí pé tó bá ké mùdírù ni mo fẹ́ bú àbí ni mo fẹ́ dàrẹ́ tọ̀rọ̀ ẹ sí tí mo fi ń kọrin yẹn mo sókè fúnra mi lẹ́ẹ̀kan èmi ni Ọlọ́run kí gbogbo àgbéjáde mi ó bàjẹ́ kí sábà làníyàn mi kálọ́run bá làníyàn mi ni mi ní sẹ́pẹ̀ yìí mi kàn ní sọ̀rọ̀ ọjà ìbákan ní ọkẹ́ orí tán náà nìyẹn wọ́n láì Ọlọ́run rí bẹ́ẹ̀ ẹnu gẹ́gẹ́ bá mi àmọ́ mo ti ń pẹ́ tó ń kọ́ ìmọ̀jẹ̀ kí n blọ́ọ̀kù rẹ̀ èèyàn kẹ́kọ̀ọ́ ló bí wọn náà o sì láwọn ọ̀rẹ́ àwọn táwọn tó ń fa ọ̀rọ̀ yìí sì àìsọ̀tà ọ̀rẹ́ náà ni wá báwo ni ṣe wá dé táwa ní káàdé gbogbo ẹ̀dá náà ni no àwọn òkè dà mo ń bẹ láàrin mọ̀lẹ́kàsí tó pọ̀ tí wọ́n jọ rẹ̀ mi lórí tí n bá ń jẹ̀jà yìí lọ nísìn inú tí wọn ò ní dùn àwọn tó ní free ó wà nù wàhálà pé Ọlọ́run ṣùgbọ́n yìí bẹ̀dá kan ẹ̀ mọ́ jàjà yìí orí tá a bá ń jà lọ tí wọn bá dá sí àwọn yòókù wọn máa lórí mọ̀nà lórí pé sẹ́lá wọn lábẹ́já ní sí o gbogbo èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní gbọ̀rọ̀ gbogbo ẹni tó wà láyé tó bá ti kọjá gbọ̀rọ̀ ẹ sọ fún pé kò sínú èèyàn gidi mọ́ ó ti yé torí Ọlọ́run Ṣakiru Hashim mo bẹ̀ ọ́ tó tọ́lọ́run mi ò torí àwọn ọ̀tá mi sọ̀rọ̀ sọ̀rọ̀ náà torí àwọn ọ̀rẹ́ mi mo fi sọ tó gbogbo èèyàn kọ́ ní ọjọ́ rẹ̀ yàn mi ò fọ́ fún ọ̀tá ọ̀tá kọ́ ni mo sọ̀rọ̀ yẹn fúlànà èèyàn méjì mo sọ fún mo sọ fún mi ara mi lẹ́mi gẹ́gẹ́ tí mo lọ̀rọ̀ pé mi ò bá ní ìwí mi ò ní èrò wọn sẹ́mi pẹ̀lú nǹkan tí mo sọ bàtà wọn yẹn ń gé tàbí náà rí ẹ jẹ́ ká gbé sínú òṣùwọ̀n tó bá yẹ káwọn bá ń bá wí kò sí wàhálà nígbà káwọn ní ń bá wí àwọn kọ́ ní ń bá wí ẹni tí mo bá wí mo sọ jọ Ṣakiru Hashim mo mọ̀ pé ó kọ rẹ ni tó tọ́ lọ́hùn mi mọ irú ìrántí wọ̀ ti wá o bọ̀ nílò tiwa nílọrin àwa ló ní ṣáì kódà kí n tó ṣe àwọn àgbàlagbà ló tó pè mí àwọn ọ̀rẹ́ gan ni àwọn ọ̀rẹ́ ni ibi tí wọ́n ti ṣe lẹ́bàá náà àwọn tó wà bẹ́ẹ̀ pọ̀ tó jókòó ti lọ́rùn báyìí kí ẹ jókòó lẹ̀ ọmọ tó mú fóònù rẹ̀ ta fóònù ẹ̀yà bismillah àjọ sọ̀rọ̀ mo ti sọ inú mi fún ọgẹ́ wallahi ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ mi bá mùdírù láàrin mi àti wọn làwọn ti gbọ́ àwọn náà dẹ́gbẹ̀mọ̀ pé àti bí mo ṣe wá ti kàn ní ó kọ́ lágbẹ́ yẹn ṣùgbọ́n àwọn fẹ́ kí n ṣe fídíò ni wọ́n lè jókòó ti mi bá gbogbo adé jókòó ti ra báyìí ibi tí mo ṣe fídíò yẹn lánàá yẹn àwọn yẹn pọ̀ mẹ́ tí wọ́n bá mi lé lórí pé àwọn ti mọ àwọn sì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n jọ́tọ̀ lọ́hùn nítorí àwọn ọ̀rẹ́ ni kí n fi sọ kí n torí àwọn ọ̀tá kò sí ní tẹ́lẹ̀ sọ ọ̀tá yóò lè gbà bí ká ṣubú ní sọ̀tá wa ó dà ara wọn ní ẹni nísì tó kọ ó dà ìwọ tó ń kíní kan Ṣakiru Hashim yìí wọn náà wo nǹkan tẹ́lẹ̀ yìí kọ mọ́ bínú Ṣakiru Hashim mi ò bú ẹ bọ̀ kí n kó kankan jẹ so tọ́ sílùú mi kí n mọ bú Mudiru wọn náà wò kò dáa kí mo sì mọ ẹni tẹ́ gba àyè fún ẹni tí mo sọ yìí ẹni tí mo sọ kí mo fẹ́ràn ni ṣé ìṣẹ̀lẹ̀ kan ṣoṣo náà lè wà ṣẹlẹ̀ tí sáré kọ́ ẹni tí ó fẹ́ràn àkàn kí wọ́n gbé ìyàwó máa wulẹ̀ kó wọ́n ní pé àkàn kún lọ nǹkan tí mo rò ní ẹjọ́ kọ́ ṣe àfa kò rí bẹ́ẹ̀ mi ṣe bẹ́ẹ̀ wáyé téyè òfin fún ẹni tó nífẹ̀ẹ́ ní uziru àbí kò lọ gba uziru kan ní àtẹnu ẹ̀ ẹni tí wọ́n á níyàn fẹ́ràn o lè fún ní uziru náà kó wọ́n fúnra rẹ̀ kó ti bá mú excuse wá pé kò lè ronú àti ṣe báyìí tó bá kó láìkì yẹn lóòótọ́ tó bá dé pé o fẹ́ máa ro o lè lọ́ba fúnra rẹ̀ pé àbúrò kò la ọ̀ bẹ́ẹ̀ ṣe yìí àwọn òbí ọ̀dàkùn kí lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ bá mọ̀ ṣe báyìí fẹ́ni tó bá ló fẹ́ràn ṣùgbọ́n mi ò ní ìtẹ́ ẹ̀kú lẹ̀ báwọn wí gẹ́gẹ́ ẹ̀tẹ̀lẹ̀ ẹni àwọn tẹ́mi ń darí tọ̀rọ̀ mi sí ọ̀tọ̀ mo bí dáhùn yẹn lọ sí ọ̀tọ̀ ni àwọn kan fẹ́ bú wọn ẹ̀tẹ̀lẹ̀ báwọn ti mí ni wọ́n ń lo ọ̀rọ̀ yẹn síbẹ̀ so ó da àbára Ṣakiru Hashim wọn náà gbọ́ wọn tẹ́ni kọ́ nísìn ó ní any merkazi calling Labib Lagbaji for lecture again kò ní àtibọ̀tán ṣé n tẹ́ni yẹn sọ́dà ìwọ́n sọ yín náà so díẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ sì lè lọ́wọ́ níbi kíkẹ́ nìkan wálẹ̀ ó ti ní gbogbo ẹ̀mí ẹ̀ ní sinmi pé o ti pé wá sí yẹn náà ni ní tí mo fi ń ṣoríire ni àbí wallahi sún mi láwá àṣekọ́ èmi kan fúnra mi ó ti sú mi dáàrì mi dà ó dáàrì mi ni mo nílò tí dé níṣẹ́ o mo ti ní mọ̀lúbí ilẹ̀ níṣẹ́ at least gbábi mọ̀ gbogbo àwọn tó tẹ̀mí yìí mọ̀lẹ́kà sílẹ̀ tó sílẹ̀ o fún mi o ìmọ̀bí akíní ilé kó o lè mọ̀ èmi náà níṣẹ́ mọ̀lẹ́kà sílẹ̀ tó ọgbà mi tó kéyìn ráyè ó jẹ́ ń gbé sí bá kámẹ́rà kó o lè rí díẹ̀ nú wá sí tó àmì nǹkan kó o lè mọ̀ ó ti rí àwọn wá sí mo kọ́ kalẹ̀ ó ti rí 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ibi kan nìyẹn o kò tí ì dé o mo rí o tí ì dé o 14 òun ni 15 16 17 18 19 20 21 22 sọ rí o mọ mẹmẹ táyà fi ń pè ní ganan abidjan mọ ṣe ìtẹ́ríba tí mo ń kí gbogbo kálukú ní kíríkà kíríkà no mọ̀lẹ́ka sí dájọ́ ọlọ́mi nísìn àwọn náà ti gbọ́ ibo mo kọ́ tàwọn tọ̀hún yẹn sí àwọn náà ti gbọ́ nísìn pé ẹnìkan ti kọ́ ayé wo ni mo mẹ́rin tó ti sẹ́yìn o mo mẹ́rin tó ti sẹ́yìn dáadáa òun gẹ́gẹ́ fún ẹ ó ti sọ aláìmoore òun náà ni sọ́pọ̀ ó ti rí kí mo gbégilé àwọn tó ti bá mi nu ó ti rí mo gbégilé ni àwọn méjì tó wà bẹ́ẹ̀ náà nu àwọn méjì tó wà bẹ́ẹ̀ mo gbégilé báyìí
tí wọ́n á dé tí wọ́n sì máa pè wọ́n yàrá yóò wù mí kẹ́ pẹ̀lú mi ni wọ́n á ṣiṣẹ́ bọ́ inú mo ní tí mo yìí ni o tí o ti dé yìí o mo ti ní wà tó 30 ọgbọ̀n kò sí mẹ́rin kàṣí kẹ̀kẹ́ méjì méjì lọ méjì ni mo ti gbógi léwu ẹ̀ka kó bá wọn yẹn ni wọn ò ní ìdíwọ́ nínú ayé kò ní bùnà mọ́ ṣíta wà tẹ́sí bọ́ adaban yugni kama amudu ani nasabi inna alfata man yakulu anasa laysa alfata man yakulu kana habi bàbá tèmi wọ́n tó bí wọn lọ́tọ̀ mo ń bá tèmi lọ ni mi ò gbógilógún mo lẹ́gbọ̀n tẹ́ pé èmi ò gbógilógún kankan mo ń bá tèmi lọ ni ó ti yẹ gbogbo mọ̀rẹ̀kà sí ẹ má bínú o tó tọ́ náà ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ yín kó dáa kò sì ní bàjẹ́ fún yín.